lóṣó wọn tẹ́ jẹ́ girlfriend wọn náà ó mọ̀ pẹ́sẹ̀ títì náà lẹ́yìn náà nìyẹn ohun tó sọ fún ipá lálùbáríkà lélẹ̀ tó ń fẹ́ tó jọmọ Fúlàní ẹ̀yin tó yàn lálẹ́ ẹ̀yin tó ń bá sùn kó tó fẹ́ lè ẹ̀yin tẹ́ jẹ́ girlfriend ẹ̀ ṣalálùbáríkà ohun tó ń tọ́ láti sọ fún yín nìyẹn pé ẹ̀ kì í ṣalálùbáríkà sọ́ba lélẹ̀ àbí dànkáríwọ̀ sọ́ba lélẹ̀. It's still Yahoo. Ọ̀rẹ́ ní tó ti ń náke tí ìyẹn ti wà ń bẹ̀rẹ̀ tó ti ń bá pò ìyẹn sọ pé ó ń ṣe yahoo ó lóun ò ṣe yahoo ó ní ike lásán ló ń lò ike ìyẹn káàdì tí wọ́n fi máa ń gbowó náke nìkan ló ń ṣe òun ò ṣe yahoo ike lásán ló ń ná ọ̀rẹ́ odidi ọba aládé ló ń wégbó nínú ààfin odidi ọba wégbó ọ̀rẹ́ ọba ń wégbó ẹwọ ọba yín bọ́ bá ti tó bẹ̀ bọ́ bá ti mú gbó tó tún lọ na ọmọ eléyìn wọ́n mọ̀ pé eléyìn yàtọ̀ èmi kàn ń pàkíyèsí ọmọ Yorùbá sí torí pé nígbà tí ó bá ṣẹlẹ̀ tán tí mo bá dákẹ́ tí wọ́n ń pariwo tí mo fọwọ́ lẹ́rán kí wọ́n máa sọ pé tẹ́ni ti gbowó torí ẹ̀yìn kan wà tẹ́ máa ń tẹ́ tó yẹ pé ẹ̀ kí appreciate láyé ju pé kẹ́ máa complain ni bẹ́ẹ̀ nìyẹn bá ṣe gbogbo program odidi wákàtí 4-5 ẹ̀ kiri pé kú sí àbí kẹ́yìn máa complain ọkọ point lẹ́yìn máa mú pé ọ̀sìn tí ò dá bí ẹ̀yin ò kíkíyàn ní bẹ́yìn lẹ́ra dátà fún ẹ wò ọba yín nù ní ń wé gbòyìn igbó lódidi ọba yín ń wé nínú ààfin igbó ló ń wé igbó ni Ràsídì ń wé lọ́wọ́ ẹ̀ igbó ọba yín nù ní ń wé gbòyìn igbó ni Ràsídì ń wé lọ́wọ́ nínú igbó ẹ wá ní pé ká máa wòran so ká máa wòran kí wọ́n dẹ̀ fi pa gbogbo wa máyé kí wọ́n dẹ̀ fi kán fi wọ̀ọ̀lú kí wọ́n fi pa gbogbo èèyàn dànù tán ń láriwo tẹ̀mí ń pa torí tó bá ṣẹlẹ̀ tán tẹ́ ẹ bá rí mi tí mo bá dákẹ́ tí mo ń wòran tí mi ìfèsì ẹ ní àwọn tún ti gbowó abẹ́ ẹ̀rí nǹkan ìgbà yẹn lẹ máa rí mi tí mo máa ń kù because nígbà tí bá ti pariwo tẹ́ ẹ bá gbọ́ tí mo ti sọ̀rọ̀ tẹ́ ẹ gbà ó mú gbogbo òrìṣà ó ní kán lọ kó dànù òrìṣà tó yẹ pé ó máa defend wọn nílùú ó lóun ò fẹ́ rí nǹkan kan àwọn èèyàn náà brainwash ẹ pé kó lọ kó gbogbo ẹ̀ dànù nígbà tó kó dànù tán òun gẹ́gẹ́ ní tiẹ̀ ó ẹsẹ̀ wá ẹ máa gbọ́mọ yẹn ó ló máa ń jẹ́ káwọn múlẹ̀ ó máa mú un múlẹ̀ kò dẹ̀ gbàgbọ́ nínú ògùn ó dẹ̀ ń jẹ́ kọ́mọ yẹn múlẹ̀ ó máa kọ́ ti ọwọ́ ẹ̀ ó sọ débi wípé ó níbi táwọn tó ti ń múlẹ̀ tó ti ń já ọwọ́ ẹ̀ ó ló ti ń lo tape recording ó ti ń rìkọ́dù ń kalẹ̀ ó ló wá ń ṣe yeah you cut my hand you cut me get me ó ti ń rìkọ́dù ó dẹ̀ ti ń purọ́pọ̀ ń bá ọkùnrin pẹ̀lú ọmọbìnrin yẹn ìyẹn tó kọ́ lọ yẹn ó lóun bá pẹ̀lú ọmọbìnrin ló ń cheat bẹ́ẹ̀ dẹ̀ ni Olúwo ló ṣe ó dẹ̀ ti sọ fáwọn èèyàn bọ̀tà àwọn èèyàn ní no ọmọ yìí ò lè ṣe bẹ́ẹ̀ ó wá ní pé káwọn múlẹ̀ ó wá dá ní blade lọ́wọ́ ó dá ẹnìyàn ṣe mọ̀ ó dẹ̀ ti rìkọ́dù sí wa pé yeah you cut me ẹ mọ̀ ìyẹn ò mọ̀ you cut me yeah you cut me yẹn wọ́n ní yeah I cut you nǹkan tó mí nìyẹn gómìnà yẹn yes you cut me I cut you yes you cut me ó ti jára wọn ó ti já ọkọ ìyàwó náà ti já ló wá olóde tí mo ti ṣe ti rìkọ́dì kalẹ̀ ló wá ní I cut you rìkọ́dì ti wà ẹ wọ́n ní yes you cut me n tó mí nìyẹn ló wá ń fi hàn gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé ṣé ẹ ti rí ṣé mi sọ fún yín òun lẹ́wọ̀ yìí bẹ́ẹ̀ ni mi sọ fún ipá lágbèrè ni ṣé mi sọ fún yín òun ló sọ ní nígbà tí mò ń bá jà nínú ilé ṣe bẹ́ẹ̀ náà ti gbọ́ nìṣó ní mo cut ó ní no ó ní kì í ṣe tó mí nìyẹn ó ní ó hot ni ìyẹn ìmùlẹ̀ làwọn ń ṣe ló ti ń rìkọ́dù òun kalẹ̀ ló wá ní I cut you ló wá ní yeah you cut me wọ́n dẹ̀ ń ṣe ní ó ní tó mí nìyẹn ó lóun ò mọ̀ pé ó rìkọ́dù tí ẹni gbọ́ ọba eléyìí ìyàwó ni ọba gbọ́ onígbà ńlá gidi leléyìí tó tún mọ bọ́ ti ń rìkọ́dù ìyàwó nìyẹn ló mú sábàbí tọmọ yẹn náà fi wá rìkọ́dù ẹ̀ tó fi rìkọ́dù gbà tó ń wé gbó kán lè mọ̀ pé gbó ló mu bó bá ti mu gbá ńlá tán lórí ẹ̀ ò kì í pé mọ́ torí odidi ọba aládé ò gbọ́dọ̀ máa wà bó ṣe ń hùwà ẹ̀ tó bá tiẹ̀ fẹ́ ìyàwó kò sẹ́ni tó ní kó má fẹ́ but fẹ́ èèyàn tó nítumọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí ọmọ tó lálùbáríkà ó tún jẹ́ kó yí àwọn ará Ìwó wípé kò sí ọmọ tó lálùbáríkà ní Ìwó àbí
kò sí ọmọ tó lálùbáríkà ní Ìwó. Ohun tó ń sọ fún àwọn ará Ìwó nìyẹn. Ohun tó ń sọ fún wa nìyẹn. Nǹkan tó ń try láti sọ nìyẹn. Ẹ má worry, mo ti block yẹn dànù. Ẹ filẹ̀ lẹ̀. Mo ti gbé sálángá, ó ti bọ́ sálángá ti pẹ́. Ọba tó ń fagbó, òun rìkọ́ọ̀dù ìyàwó ẹ. Wo eléyìí tó wà ń bẹ̀ lọ nà ṣe léṣe. Mi ò dẹ̀ blame yín. Tinubu náà ni bàbá yín. Ó ní bàbá yín látòkè wá tó jẹ́ pé ìran Fúlàní òun ló fi gbogbo yín inflection lẹ fi ń jọba. Nígbà tí ẹ̀yin odidi gómìnà tẹ́ bá ń fi ọba jẹ, ẹ ti rí ibi tó ń bá já sí, ẹ ti rí repercussion àwọn nǹkan tẹ́ ń ṣe. Ẹ ti rí ìwà tẹ́ ń wù báyìí tẹ́ fi ń balẹ̀ ayé èèyàn jẹ́. Ẹ wo Tinubu pẹ̀lẹ́ o. Jagabanditi, ó mọ̀ rí yín ní ànẹ́lẹ̀ ẹni ẹ̀ ń ṣe 70 years lọ́fẹ́sì àbíkílẹ̀ lẹ́ ń ṣe fúbọ́ kínní àbíkílẹ̀ ṣe. Bàbá ìwọ ni 70. So Tinubu 70 kí ló ń ṣe lánàá bí ìjẹta àbíjọ́ wo ló ń gbá bọ́ọ̀lù. Èmi challenge mo ní kó wọ ṣòkòtò kékeré. Ìgbà tá a máa rí ọ̀bọ ọ̀tà ń rèé. Ẹ bẹ́ẹ̀ rí bí ọ̀bọ ọ̀tà ṣe bó ṣe sáré káàkiri. Ẹ jẹ́ ká fi fídíò ọ̀bọ ọ̀tà hàn wá. Ọ̀bọ ọ̀tà ìgbà tí ọ̀bọ ọ̀tà máa ṣe fídíò títí ẹ̀ tó máa lọ play ball, gbogbo alárí ball tí ọ̀bọ ọ̀tà lọ ṣe. Ọ̀bọ ọ̀tà ever kó wọ ṣòkòtò gígùn. Ìgbà tí bàbá wọ ṣòkòtò gígùn ó padà wọ short knicker. Ó sílé ó padà wọ short knicker ìyẹn ṣòkòtò kékeré. Ṣùgbọ́n ìwọ ó wọ 90 years old man àbí o 90 years old man. Tinubu is a 70 years old man. 70 years. Nígbà tí àwọn akẹgbẹ́ rẹ ìwọ tó jẹ́ pé everybody gan mọ̀ pé kọ́lú ni ẹ́ now. Ìwọ ló wá ló wọ 70 years. Kọ́lú Tinubu nígbà tí bàbá Ọbásanjọ́ tó bá wọn jọ máa lọ gbá bọ́ọ̀lù sí ẹ̀rí short knicker nídìí Ọbásanjọ́. Ẹ tí wọ́n mọ̀ pé Ọbásanjọ́ ò lo àpò gbẹ́, òun náà lè máa lo pampers torí díẹ̀ wú. Ó lè máa lo pampers bọ̀ sí díẹ̀ wú. Níbi ibi gọ̀gọ́ di bàbá Ọbásanjọ́ náà ó ra wú bọ̀. Pampers ti tiẹ̀ ó kàn wò pé bóyá ó lè máa rìn ni. Wọn kò pọ̀, òun ò tọ̀ kò pọ̀ tó. Wọn tí lu ojú pọ́nrán bàbá, wọn tí lu Fúlàní bàbá níbi kọ̀ǹgọ́ wọn lù. Wọ́n ti Tinubu wọ́n ti kátítà bọ̀ bẹ̀, wọ́n ti tì bọ̀ kíní bàbá lára. So kò lò bẹ́ẹ̀. Ṣé mo ti bú yín? Wọ́n ti tì bọ̀. Kíní yìí mi mọ tó gbà mú. Mo máa need láti dá dúró. Ẹ wò, ẹ jẹ́ ká máa lọ, ẹ jẹ́ kí n máa fẹnu sọ. Nígbà tí Tinubu máa bẹ̀rẹ̀, máa lọ fi ṣe TikTok, ẹ má worry. Nígbà tó bẹ̀rẹ̀, Tinubu rìn, tẹ bá rí bó ṣe rìn bí gẹ́gẹ́rẹ́. Crazy bàbá Tinubu náà lè bọ́ sórí fíìdì kó náà gbá bọ́ọ̀lù bí ọ̀bọ ọ̀tá ṣe gbá bọ́ọ̀lù. Mo sọ fún ẹ níjó ní pé o máa ń ṣe copy àfarawé. Ìwọ náà máa ń ṣe copycat. Ẹ má máa ṣe copy mọ́. Mo ní kó o má fi ara rẹ torí pé o fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì torí wípé ọ̀bọ ọ̀tá ó jẹ pírẹsidẹ́ǹtì. Ọwọ́ kó dàgbò jẹ pírẹsidẹ́ǹtì ó mú jẹgbé. Ìwọ ò lè jẹ pírẹsidẹ́ǹtì kó o mú jẹgbé. Kádòrò oníkálukú yàtọ̀. Ó yàtọ̀ mo ní o mọ́ copy. Onísìn ó copy. Ọ̀bọ ọ̀tá ó jẹ pírẹsidẹ́ǹtì ó jẹ lọ. Ìwọ nísìn ó ló fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì àti mọ̀ bí ó ṣe rí. Ọ̀bọ ọ̀tá lọ gbá bọ́ọ̀lù. Ó ń ṣe exercise pé gbogbo alárí. Ìwọ náà wá ló fẹ́ gbá bọ́ọ̀lù. Ó lọ kó sí lọ́ngì. Aláfẹ́ rí ṣùgbọ́n nínú ẹ bá rí níbi ẹ̀gbẹ́ rẹ̀ báyìí ó wú bọ́bọ́ ní àpò gbẹ́ wà ń bẹ̀. Àpò tọ́ rẹ̀ wà ń bẹ̀. So snorkel ló yẹ kó wọ̀. Káàtì ẹ̀ wo mo tiẹ̀ fẹ́ rí ìkùn rẹ̀, mo fẹ́ wo bí ìkùn torí ọmọkùn. Mo fẹ́ wo bí ìkùn ìrẹsẹ̀ rí bí apá ajá. Mo fẹ́ rí bí ìkùn Jagaban ṣe rí. Mo ní kó wọ ṣòkòtò kékeré. Ó wọ ṣòkòtò kékeré ọlọ́wọ́ dàgìnì sọ̀rọ̀ ṣòkòtò. A ní ó wọ ṣòkòtò kékeré kó bọ́ sórí fíìdì bí ọ̀bọ ṣe rí. Ó fẹ́ máa copy. Mo sọ fún ẹ wípé ẹbọra òwú ni Ọbásanjọ́. Gbogbo ayé dẹ̀ ló mọ̀ wípé ẹbọra ni. Gbogbo èèyàn ló mọ̀ pé ẹbọra ni, ẹbọra òwú náà ń pè. Má dé gbàgbé pé kìnìún bọ́dílọ́ọ̀mù ni wọ́n, lion of bodilum òun ni Jagabandit. Lion of bodilum tó dẹ̀ jẹ́ má gbàgbé pé kìnìún bọ́dílọ́ọ̀mù ni ẹ́. So wá rí kìnìún bọ́dílọ́ọ̀mù tó jẹ́ yẹn. Má gbàgbé pé nínú igbó ẹbọra ló ń control àwọn ẹranko inú igbó o.
ẹbọra ló ń control àwọn ẹranko